ìmùlẹ̀ kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ tó wàjà ọba Lámídì Adéyẹmí ní kábíyèsí Àtàndá Alówólódù. Alówólú bí èrè ẹni tí ò rẹni bá jà tó fògiri mọ́ra tó ń bògiri jà tí ń bára rẹ̀ jà kábíyèsí o Àtàndá kábíyèsí o Àtàndá. ẹ tún wá súnmọ́ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà kábíyèsí o. kábíyèsí bàbá Olúbàdàn fìbàdàn bàbá dáadáa ẹ̀gbọ́n mi dáadáa ọ̀rẹ́ mi dáadáa inú mi ti ẹ̀ dùn pé bàbá jẹ Olúbàdàn pé bàbá kọ́ àjọ Ìbàdàn torí pé gbogbo ìgbà tí mo bá rí wọn tí wọ́n bá ń gbọ́ ní ìsìn wọn á máa rẹ́rìn ni pé òótọ́ ni ọmọdé yìí sọ. Ọlọ́run wá bá yín sí. máa ní pé yóò kó àjọ Ìbàdàn. Ọlọ́run wá bá wa ṣe àsìkò ìgbà tí ọ̀rẹ́ mi jẹ ọba àsìkò ìgbà tí mo jẹ ọba Ìgúnlérìṣà lọ́rẹ́ mi náà jẹ Olúbàdàn. Ọlọ́run wá bá yín tún ṣe ẹlẹ́ẹ̀kẹta ọmọgbọ́ra ní Olúgbọ́ra ní igbákejì alága ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí. ìgbàkígbà ní jẹ́ igbákejì. igbákejì alága lọ́balọ́ba. èyí ò ní igbákígbà ní jẹ́ igbákejì. kí wàá ní kí tígbà àkọ́kọ́ ò bá sí nílé ṣé igbákejì ó jáde. Gómìnà Ṣèyí Mákindé tìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn ọdún 15 tí ìgbìmọ̀ lọ́balọ́ba ò ti jókòó wọ́n ti á gbé kalẹ̀ báyìí. ẹ wo ẹyẹ tanra yín jẹ. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn lálága ẹyẹ tanra yín jẹ olóṣèlú àwọn politicians civilian politicians then clarify ẹ àwọn civilian politicians ni wọ́n ń bà orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. ibi tá a bára wa dé lónìí tí wàhálà fi dé ṣé báwo lọ́wọ́ ló bàjẹ́ lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba òun ló bàjẹ́. lọ́nà wo. ẹ̀yin ò gbọ́ tán ni ìjọba wo ló yọ Aláàfin lọ́yọ̀ọ́ nítorí pé èdè àìyedè wà láàrin kan nínú àwọn ọmọ ẹgbẹ́ Action Group àti Aláàfin ìgbà náà. ibi ìjọba àwọn ìjọba yìí náà ló yọ àwọn ìjọba ló tí mo sọ pé àwọn civilian politician ló ń ba ètò orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. ibi bíi náà làwọn àtẹnìkan sọ pé ọba abìkan kọ́bọ̀ ló wọ́n máa fún ní lọ́dún. àwọn iṣẹ́ rí àwọn lọ́balọ́ba ò lè lẹ́nu mọ́ institution ìṣèlú yẹ kan má kanra wọn lábùkù kan jókòó sáàyè ara wọn torí pé ìjọba ló ń sanwó oṣù wọn. ṣùgbọ́n ibi tí wọ́n bá dé òṣìṣẹ́ ìjọba ni wọ́n. ọdún 15 wọn jókòó gómìnà sì ní kí wọ́n lè mọ jókòó. ní jálọ́bẹ̀ wọn kan ìjókòó wọn kí ló dà láyé àtijọ́ táwọn bá máa ń ríra wọn ni bí tí wọ́n bá ń fẹ́ ṣàjọ̀dún tó àjọ̀dún tó jẹ́ ti àṣẹ̀dẹ̀báyé bóyá wọ́n ń ṣe ọdún Ṣàngó lù kan lọ́ba abẹ yóò wá sọ pé tó mo fẹ́ ṣọdún Ṣàngó lọ́dọ̀ mi o kábíyèsí ṣé wàá bá mi ṣọdún kan wàá bá mi wúre tàbí mo fẹ́ ṣọdún fá o mo fẹ́ ṣe fá ọdún o kábíyèsí ẹ wàá bá mi wúre kí ni ìpinnu wo làwọn lọ́balọ́ba ń ṣe tíjọba ń tẹ̀lé. ṣé bí wọ́n ṣe yan lágalága yìí ẹ̀yin ò tẹ̀lé ọ̀rọ̀ yìí kí ni ìtàn sóhun pa ẹ̀ ṣé kò yẹ bẹ́ẹ̀ kí wọ́n máa pín gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ní làákàlẹ̀ látọ̀pọ̀lọpọ̀. ṣe rí ẹni tó bá fẹ́ jogún jẹ ogúnkógún yóò pa ìtàn títàn torí pé wọ́n ní ìgbàlà á lò kò sẹ́nìkan sí láyé ìgbà òun là á lò kò sẹ́nìkan sí láyé àwọn kan sì gbé àbákandé ní sí pé kò sí permanent champion current champion ló wà. Adémọ́lá Ayọ̀adé gẹ́gẹ́ bí ìbéèrè tí mo ń béèrè lẹ́ẹ̀kan lórí ọ̀rọ̀ ipò alága yìí ogun àwọn ọba tọ́rọ̀ kàn ló kàn yín Aláàfin tìlú Ọ̀yọ́ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Olúgbọ́ra bò ó ní kí lè rí sí ọ̀rọ̀ ipò alága yìí. ó ní ẹni tí yóò bá jogún ogún kógún ìtànkítàn ni ó pa. ní tá a bá lè pè ní àṣà àti ọ̀rọ̀ tí kíkílẹ̀ ń pè tradition. ìṣesí àṣà àṣẹṣe àṣà ìtàn ló mú lọ́wọ́ kì í ṣọ̀rọ̀ ìjọba ṣùgbọ́n gbà tó ti di pé ìjọba ti sọ àwọn lọ́balọ́ba di òṣìṣẹ́ wọn ìjọba lágbára lórí wọn tẹ́lẹ̀
native authority ló máa ń ṣe àkóso ìlú tẹ́lẹ̀. Àwọn native authority yìí àwọn ọba ní baálẹ̀ ìlú kan yóò yan àwọn olóyè ládùúgbò kọ̀ọ̀kan. Àwọn olóyè ládùúgbò kọ̀ọ̀kan ló ní nǹkan tó máa mójútó. Kóòtù gbà náà baálẹ̀ ní ṣe olórí kóòtù gbà yẹn tó pé àwa sì gbọ́n dáadáa nígbà tí bàbá wa Ìkúrùmí lójú baálẹ̀ Adéoyè tó ń ṣe kóòtù nígbòrà táwọn ọlọ́ba méjì ló máa jókòó pẹ̀lú ẹ̀ wọ́n ń pè ní olókìtì mẹ́ta tí wọ́n ń ṣe de ìlú wọ́n dẹ̀ ń ṣe ó dẹ̀ ń da ó ń tùbà ó ń tùṣẹ́ wọ́n ń gbowó lásìkò tí wọ́n gborí àwọn èèyàn sọ pé wọ́n gborí ṣùgbọ́n nígbà tíjọba gba àkóso táwọn ìjọba gbà àkóso lọ́wọ́ àwọn ọba tí wọ́n sọ wọ́n lòṣìṣẹ́ ọ̀dọ̀ wọn òun ni wàhálà débẹ̀ gbogbo àwọn ọba ló mà yé wọn gbogbo àwọn ọba ló mọ̀ pé wọn that is ìkíní. Number 2 nígbà tí ogun Kírìjì parí ẹnìkan kan ló bá wọn parí ogun Kírìjì àwọn Yorùbá fúnra wọn náà parí ogun Kírìjì o kò sẹ́ni tó bá wọn parí ẹ̀ Ọlọ́run Elédùmarè ló bá wọn parí ogun yẹn. Àwọn igun méjèèjì ẹ̀rù ń bà wọn pé tómi bá kọ́kọ́ lọ ìwọ tún lè gbégun wá tí wọ́n bá kọ́kọ́ lọ ẹlòmíì tún lè àwọn méjèèjì òkú oníbùdó ogun wọn àwọn òyìnbó ìgbà náà wá láàfin pé tó àwọn á fún wọn ní protection tó gun yẹn tí òfin ní sí pẹ́nìkan gbógun wá. Taking over Yorùbá land or your empire was a deceit by the colonial masters. Wọ́n ní wọ́n máa fún wọn ní protection nìkan wá sign treaty pẹ̀lú àwọn protection some southern protectorate wọ́n pè to protect us not that they want to take over the government. Treaty tí wọ́n sign yẹn òun ni deceit tí wọ́n fi gba ìjọba tí wọ́n fi gbàgbà lọ́wọ́ àwọn ọba ńgbà yẹn. Tí èèyàn bá sọ yìí pé Ọ̀yọ́ empire ti lọ Ọ̀yọ́ empire ti lọ lóòótọ́ mo jẹ baálẹ̀ Ìgbónú òrìṣà P2 wọn ò lè fi ẹjẹ baálẹ̀ Ìgbónú òrìṣà àbọ̀n lè fi ẹjẹ ìdí tí wọ́n fi ju mí jẹ́ ni pé mo bá àwọn ọmọ onígbónú tó ó sì tọ́ sí mi. Wọ́n ní bí ẹni tó bá wà lórí oyè bó tó bá ṣe tóbi tó bẹ́ẹ̀ lóye yẹn ṣe tóbi tó oyè mi lè lágbára kó tóbi kàǹkà kẹ́ni tó wà lórí ẹ̀ kó máa lè gbé oyè yẹn débi tó yẹ kó gbé oyè mi dẹ̀ lè jẹ́ kékeré tó ẹgbẹ́ tó wà lórí ẹ̀ yóò jẹ́ kí oyè yẹn kó kàǹkà. A lè sọ wípé ẹnikẹ́ni ẹni tó lè bá mi du oyè Ìgbónú òrìṣà òun làwọn ọba kan bàbá mi tàbá àwọn àbúrò mi tàbá àwọn ọba kan mi. olùṣèwà papọ̀ mọ́ kó alága lọ́balọ́ba wọ́n ń bọ̀ ṣùgbọ́n oyè Ìgbónú òrìṣà yìí níjọ́ tó bá ti jẹ́ wọ́n á ti bèèrè lọ́wọ́ pé tó bá gbéṣẹ́ o ta ni wọ́n gbé fún ọ. tó bá ti ń jẹ òyìn lọ́wọ́ kí ni tó ń jẹ yìí o ìyókù tó kù ta ni ó jẹ o. tó ti yẹ yín. àgbọ́yé. ìyẹn létò gẹ́gẹ́ bí oyè Ìbàdàn tó létò ó di mọ́gàjì ó di jagun títí tó fi di ọ̀tún Olúbàdàn òsì Olúbàdàn tó fi di Balógun ọ̀tún Balógun òsì Balógun. now a lè sọ pé torí pé kò sí empire mọ́ nísìn pé kò sí ohun tí ń jẹ́ empire. Empire ló dẹ̀ bí gbogbo ohun tí à ń ṣe lónìí yìí because tí ẹ bá ṣe pé jọba tó fẹ́ tó ń darúgúdù sílẹ̀ yìí Ìbàdàn àti Ọ̀yọ́ nǹkan kan náà ni wọ́n. láì sí Ìbàdàn kò sí Ọ̀yọ́ láì sí Ọ̀yọ́ kò sí Ìbàdàn. torí pé wàhálà ń bọ̀ kankan tó bá ti pé Balógun Ìbàdàn tó bá ti pé àwọn Ìbàdàn wọ́n á lọ fi òpin sí wàhálà tó ń bọ̀ ni. Ìbàdàn develop as a war camp started as a war camp. The power of the Yoruba
nìbàdàn mo gbé yẹn fún ìbàdàn kábíyèsí olúbàdàn tó fi dórí gbogbo àwọn ọmọ ìbàdàn ṣùgbọ́n kò yẹ ká ba ìtàn wa jẹ́ kò yẹ ká máa sọ pé torí pé èmi ga mo ti lágbára torí pé yẹn jẹ́ sẹ́nítọ̀ kọ́ ló fi jọba torí pé yẹn ṣe gómìnà rí kọ́ ló fi jọba títí tí bàbá mi dáadáa ọ̀rẹ́ mi dáadáa mẹ́ńtọ̀ mi dáadáa ọ̀gá mi dáadáa nínú iṣẹ́ kan tá a jọ ń ṣe tó fi kú bó ṣe mọ̀wé tó yẹn tó jẹ́ jọ̀gbọ́n tó yẹn tó náà ṣe gómìnà wọn máa fi jẹ́ jágùn kò jẹ́ balógun. ṣùgbọ́n wọn gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń sọ nítàn ni pé fúnra aláàfin tìlú Ọ̀yọ́ gan ló béèrè fún pé ẹjẹ́ á máa tó kínní yìí nípò lọ́balọ́ba pẹ̀lú ọba Ṣàǹkẹ́ nígbà náà pẹ̀lú Ọọ̀ni Ifẹ̀ kó tó di pé wọ́n wá pín Ifẹ̀ pé ó dà Ọ̀kẹ́ Ọọ̀ni Ifẹ̀ káwọn máa lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun kálàfin dúró sí ìpínlẹ̀ Ọ̀yọ́. mo ní bàbá Awólọ́wọ̀ ló dá wàhálà yìí sílẹ̀ bàbá Awólọ́wọ̀ ló dá wàhálà yìí sílẹ̀ ṣe mọ̀ pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ṣe òṣèlú ní pọ́nbélé NCNC nígbà àwọn bàbá Aláàfin Aláàfin Ọ̀yọ́ ńgbà náà NCNC ló ń ṣe àwọn Awólọ́wọ̀ sì ṣe action group. Fún díẹ̀ yìí bàbá yẹn ló fi agbára fún àwọn tó jẹ́ èèyàn tiẹ̀ tó jẹ́ ọba Ifẹ̀ lórírun wa Ifẹ̀ láti wá Ifẹ̀ lè tutù tí gbà títí tí ẹ̀ títí tutù tí gbà. tá a bá ní ká máa sọ ìtàn àwọn tí ò mọ̀ tán àwọn tí ọ̀rọ̀ òye èébú ni wọ́n máa bú. ètò ìjọba wà lọ́tọ̀ ètò spiritual wà lọ́tọ̀. Ọọ̀ni of Ifẹ̀ is the spiritual head of the Yorùbá people. tí nǹkan bá dorí dúró fún ẹ tó rọ́nà gbégbà ìwọ lọ sí Ilé-Ifẹ̀ kó lọ bú yèpẹ̀ Ilé-Ifẹ̀ kó fi ṣàdúrà ọ̀nà rẹ̀ àlà ọ̀nà rẹ̀ àlà ọ̀nà rẹ̀ àlù. nítorí àsìkò kí ni kí gómìnà ṣe báyìí gómìnà àbí bólẹ̀ tó sí báyìí. gómìnà lágbára ṣùgbọ́n agbára gómìnà níbi tí Ọlọ́run ti mú wọn oyè wọn ìṣàjẹwọ̀ wọn ò kú òǹbẹ gbẹ̀yìn náà ni ẹlòmíín sì lè dé lọ́la kó rí àléébù nínú ohun tí ó ṣe kó yí ipò ohun kí ohun tá a bá ṣe ẹjẹ́ máa fọmọlúwàbí ṣe. tí gómìnà fọmọlúwàbí ṣe tó báyìí. mo ní ohun kí ohun tá a bá ṣe ẹjẹ́ máa fọmọlúwàbí àbí mo dárúkọ gómìnà. ẹni tọ́rọ̀ ò bá yé kò yé ni kò ní mọ̀ bí èèyàn ṣe ṣe èèyàn kọ láti dàdúró nírúurú nígbà tó bá ti sọmọ ọdún yẹn. Kàmílà ní òkú òwì Adélé gan kó kú kó forí sọlẹ̀ ìwúlò kan. ṣájòjì wà nù gbogbo àwọn tí wọ́n ń ṣe kínní yìí. mo léyìn òkú láti dàdúró nírúurú nígbà tí ìbá ṣèlú ẹ̀ nígbà tí jí láàárọ̀ tí bá ti gbàdúrà fúnra mi tán tí mo sì gbà fáwọn ọmọ mi màá gbà fún gbòòrà màá gbà fún Ìbàdàn. torí pé Ìbàdàn ó gbà mí kí Ìbàdàn ò ní bàjẹ́ kò dẹ̀ ní tú Ìgbòòrà ò ní bàjẹ́ kò dẹ̀ ní tú ṣùgbọ́n ọmọ Gbòòrà ni mí ò sọmọ Ìbàdàn mi sì lè fi Gbòòrà sílẹ̀ kí n sọpọ́ọ̀tì Ìbàdàn. Ọlọ́run sì bá yín ṣe wọ́n fún yín ní igbákejì alága lọ́balọ́ba. ìgbàkigbà àwọn ò náà fún ẹni yẹn ni wọ́n fún kì í ṣàwà. Olúgbòòrà ni wọ́n fún. ìgbàkigbà tí wọ́n ń pè ní igbákejì àwọn tọrọ òye ni sọmọ fún wọn sọ pé òṣìṣẹ́ ìjọba ni wọn ò lè kọ̀rọ̀ sí ọ̀gá wọn lẹ́nu gómìnà lọ̀gá wọn.